Gbàgbós gidi ló ń lọ lọ́wọ́ yìí o láàrin àwọn Obesere fans àti Oba Aro tó jẹ́ Pasuma fans. Ọ̀rọ̀ yìí wá di woro sí woro báyìí láàrin àwọn olórin Fuji fans o. Ẹ tún wá gbá àwọn ohun tí Oba Aro tó tún fi ránṣẹ́ sí Obesere àtàwọn fans ẹ̀ o. Ó ní nígbà tí Valentine tó jábúrò Obesere bọ́ta ń jọ sí tó ń sọ̀rọ̀ sí Paso. Ó ní ṣé àwọn fans Obesere ò sí láyé ni àbí ṣé Obesere ló rán Valentine láti máa sọ̀rọ̀ sí Pasuma nígbà náà ni. Ó ní kí ló dé tí wọ́n sọ pé bóyá Paso ló rán òun ṣẹ́ láti máa sọ̀rọ̀ s'Obesere báyìí. Ó lóun fẹ́ràn Pasuma gidi ni o. Gbogbo ẹni bá sì ti tàbùkù Paso kó ti rẹ́dì láti dojúkọ òun Oba Aro. Ó lóun sì mẹ́yẹ bọ̀ lápò ni o pé késekése ni wọ́n ṣì rí. Ọ̀rọ̀ ìwà lágbára ó padà di woro sí woro láàrin àwọn fans Pasuma àtàwọn fans Obesere báyìí o. Ẹ ti jẹ́ agbọ́n tó Oba Aro sọ nínú fọ́nrán ẹ̀yin èèyàn kéde máa bá mi fèrò tìyín sí kọ́mẹ̀ǹtì. You are welcome to Cross Ogesi. Remember to subscribe, like, share and follow us. Ẹ̀yin tèmi ẹ̀yin tó Oba Aro ẹ bá mi share ẹ bá mi like. Ṣé ti gbọ́? Ìwọ ọkùnrin tó sọ̀rọ̀ pé Paso sọ fún Oba Aro kó bó Obesere. Ìgbà tábúrò Obesere tó ń bú Paso tó ń rọ́bìṣì ẹ̀ kú gbàyà àbí tó ń sọ jágọ́sì tó ń pariwo ìyá kí ló ń porúkọ ẹ̀ ìyá Rainbow ẹ kìlọ̀ fún Paso ó ti ṣiṣẹ́ ó ti bí súyàn kan ó ṣe ràn kàn kí ló ṣe é wọ́n ṣépè fún yín ní jẹ́ mọ̀kọ́tẹ́ ń sọ ni mọ̀kọ́tẹ́ ń sọ ìgbà tábúrò ẹ̀ ń bu mọ̀ dájúdájú àwọn ló rán àbúrò wọn bọ́ta kí ló táwọn fúnra wọn ti kọ́kọ́ bọ́ta kí ló tó ti kọ́kọ́ fúnra wọn bọ́ta ká ti mọ̀ pé yẹ àwọn kankan ló ń bá Paso jáde ààrẹ ẹ kọ́kọ́ rán àbúrò yín wá kọ́kọ́ wá rọ́bìṣì ẹ̀ àwọn náà dẹ̀ rọ́bìṣì yín pé kẹ́lẹ̀ mọ bó ṣe ń rí o pé kẹ́lẹ̀ mọ bó ṣe ń rí o àwọn náà dẹ̀ dá padà ó wá ń ṣe rẹ́kọ̀ ó wá ń pariwo ìwọ ló rán Oba Aro kan ìwọ ló ṣe kinní kan ìwọ ló Oba Aro wo ló rán anybody tó bá ti bẹ́ sí Paso abẹ́ tákù ẹ̀ anybody ṣe ti gbọ́ ẹ máa mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Think before you do, don't do before you think. Kasina. Ó ga o, ọ̀rọ̀ yìí wá kọjá bẹ́ẹ̀ báyìí o, àbẹ́ rí pé ó ti di woro sí woro gidi láàrin àwọn fans Obesere àtàwọn fans Pasuma. Ta la parí ẹ̀ báyìí ta la bá wọn yanjú ẹ̀. Oba Aro ní ẹnikẹ́ni tó bá ti tákù Paso àwọn gan táwọn jẹ́ fans Pasuma àwọn rẹ́dì láti tákù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwọn tí ẹ fẹ́ mọ̀rú ẹni tó fẹ́ jẹ́. Ọ̀rọ̀ ìdójú ẹ̀yin èèyàn fọ́nfọ́n ní ìtẹ̀bá wá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì ẹ máa kàn sí wa through WhatsApp number wa ẹ já lọ gbọ́ polówó ọjà yìí ká tó máa lọ and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.